ẹlòmí ò gbọ́ yé pé kankan bẹ́ẹ̀ nù súnà tó jẹ́ wájú kódà ashaddu wujuban mimma fil Qur'an. so dalilu tí wàá mú wálé nìyí ni pé ó dẹ̀ àǹkà wọn ṣe fi ọ̀rọ̀ yẹn wọ́n kọ sínú màjálà lórí ti ádàbí tí ó lẹ̀ yìí Muhammad Jami ọ̀rọ̀ nípa súnà àmọ́ ojú wo súnà ìpínlẹ̀ bá ti ní kíní àdìsí àlẹ́nu náà ṣebí súnà lásán ni kódà wọ́n bá jẹ́ súnà ṣé n tó kàn ní ká fi ilẹ̀ àwọn afàlọ́kọ̀ bí iná alifáàmù àti súnà àwọn sàhábà àwọn tábì wọn afàlọ́kọ̀ kò sí àtọ̀ lójú ẹ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ tí wọ́n ní àwọn méjì láì tàtàbọ̀ wà ní sèkọ́rà ká yẹ dúdú àwọn nùsùsù o káàrí tó dà pé ànábì ò fọwọ́ líle mú eléyìí ànábì ò dà pé ó jẹ́wọ́ ju eléyìí díẹ̀ láàbí mú súnà láàbí wájú àtàwọn kọ̀ọ̀rọ̀ ayé àtàwọn ìlà aláàkì kọ̀ọ̀kan nítorí wá nù hadith tó bá sọ pé ẹ̀ṣẹ̀ báyìí wájú mi gẹ́gẹ́ bí ti Kùránì tó bá ń tẹ ẹ̀ṣẹ̀ báyìí náà straight kò sí yàtọ̀ láàrin méjèèjì ànábì ní nínú àwọn àlàmọ́ tó sáà tí ayé bá fẹ́ parẹ́ òun ní pé ẹ̀rí àwọn kan òun máa sọ pé fúdù bí hádà Kùránì yìí ní ẹ̀dùnmú ẹ̀mọ́ mọ́ hadith ànábì ní àlà wà ní òtítù Qur'an wà mithlahu ma'ahu ẹgbẹ́ ọ̀rọ̀ yìí yẹn tó ní ìnáni òtítù kitab àìnáni òtítù Qur'an wà mithlahu ma'ahu ọlọ́run fún mi Qur'an yóò dẹ̀ tuntun ní ìtòsí lóde rẹ̀ kí ni ìtòsí lóde rẹ̀ ọ̀hún hadith Qur'an ò ju hadith lọ min haythu àtìlálà àbí min haythu tó kọ́ àbáadà wa ní tókùn ẹ̀tìkẹ́tì báwọn tí Qur'an bá ní ẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan tádìsí náà ní ẹ̀ gbọ́dọ̀ ṣe déédéé méjèèjì òdùkà lọ lópin ìgbà tádìsí yẹn bá sọ hà lópin ìgbà tí ẹ bá ṣe ìdọ̀nù ìbìlálà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti kọ́ ní class wáyé láta bá rí lọ ní ìbìlálà nínú Kùránì ta rí kọ́ sí ìbìlálà nínú hadith lùkọ́jà alhadith wọn lẹ Kùránì ó ti yé báwọn nítorí pé ìyàtọ̀ tí bẹ láàrin méjèèjì ní pé eléyìí kalamu rasul àmọ́ máa ń rẹ̀ àtọ̀dọ́ náà ní ti ń bọ̀ wá Al-Qur'an máàna rẹ̀ àti láwùjọ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ti ń bọ̀ wá nítorí pé méjèèjì wá yìí Ọlọ́run máa ń ti kọ́ àánú ìhà wá ẹni tó bá jáde nínú ànábì tó so ìfẹ́nu ìnúwà ńlá wá ìlú hà sàwọn hadisi ni kódà hálà tó gbádọ́ bí ànábì tá ànábì bá ń bínú lọ́wọ́ ẹni láyé kìdìrí kọ́ bí wàhùwà gàdúrà tí adájọ́ bá ń dájọ́ tó bá ń bínú lọ́wọ́ wọ́n lè láyé fàgbé kàlámì àpótí ń bínú yẹn àní lu ọ̀rọ̀ rẹ̀ ókè ẹni tó kọ obìnrin lẹ̀ tí ń bínú tọ̀láàbù gàdúrà mọ́tàbù jùmọ̀rún ní pé a ti ṣe ìsìtìsọ́ọ̀lù lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá bínú tẹ́tẹ́ sórí míìnì tó sọ nítorí pé gádọ́bù kẹ̀kẹ́ tí máa ń gà tọ́ ìlàáká ìdúmọ̀ ọkọ̀ ìlàáká ìdáni wọ́n á sọ fún gẹ̀ẹ́sẹ̀ ìbò tábìtì kánú àwọn kùtàbù wáyé ànábì tó wọn kọ hadith ànábì wọ́n sọ fún pé àwọn kùrẹ́sì sọ fún pé àwọn hadith náà sọ hadith yẹn ní last week nígbà tó máa kọ ọ̀rọ̀ ànábì tí bá ń bínú mọ́ àti ẹ̀gbọ́n tó bá ń kọ tí bá ń yọ ẹnu tó bá wà lálàáfíà àmọ́ tí bá ń bínú lọ́wọ́ máa kọ tí bá ń sọ ànábì wà gbọ́dọ̀ ànábì náà rárá ọ̀dọ́ ọ̀dá ọlẹ́wọ̀n mọ ẹ̀yà pẹ̀lú jù mí ní ìdàlùpà mò ń bínú ni èyí yọnu ni n tí ń bá sọ ọ̀rọ̀ ni so kò sí àtọ̀ láàrin àlùkìtàbù àti sunna lópin ìgbà tí sunna ẹ bá sọ hà látọ̀dọ̀ ànábì àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ní pé kí wọ́n ń pè ní bídà ọ̀gbun yẹn náà ìjọba ọ̀gbun máa ń bára káyà wọn yẹn àwọn ẹ̀yà gbogbo nǹkan náà bídà ní kódà ọlọ́run gan bàdí ń sàmáwá àti wàhálì gbogbo tí ò bá ti sí rú ẹ̀ òun tún bídà ló gàtà nù ìtumọ̀ bàdá ní pé kí ẹ̀hún tí ò sí irú rẹ̀ wá bàdí ń sàmáwá àti wàhálì ọlọ́run ló mú sánmà àti ilẹ̀ wá nígbà tí ò sí irú ẹ̀ tẹ́lẹ̀ bẹ̀t àlùbídà tún ìsìláhà kí là ń pè ní bídà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bídà tó máa ń pe pẹ̀tẹ̀ mọ̀lúdì o bídà ni kíní kan o bídà ni kí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ lọ́dọ̀ àwọn tó máa ń pè ní bídà òun ni kámú nǹkan tuntun wá nínú ẹ̀sìn kìí ṣe láyé o nínú ìdìníyàt nǹkan tuntun tá a mú wá nínú ìdìníyàt wọ́n pè ní bídà bíi kárò ìtòmísì ẹ̀rọ wákàtí mara àwọn tọ́lọ̀ ní àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́ ní wákàtí mara àwọn àbíìsì alágbára dáadáa dẹ̀ráyò ẹja ẹjọ́ mọ́ ẹjẹ́ lójúlógún ìyẹn ni wọ́n pè lórí à àmọ́ káwọn fi ẹjẹ́ mọ́ lọ́gá akẹ́kọ̀ọ́ ìyẹn ṣe
ìyẹn ṣe bídíà láàfin ní ma sọ pé sáà nẹ́bí ló mọ́tò ní ìyẹn gbogbo yín ò wọ òwò ìsàmọ̀yà tó bídíà àyàn sáà nẹ́bí kò pílẹ̀mù ní ẹ̀yin náà sáà kò pílẹ̀mù ní sìn sáà nẹ́bí ló wọ aṣọ yín ní àhàn kìí ṣe ìyáàt ìyẹn ìyáàt ní òsínú àwọn ìsàmọ̀yà tó dáhùn ẹ̀ṣẹ̀ tìlá ẹ̀mọ̀ bídíà líle mọ̀fún yẹn náà mo fẹ́ ká di wọn. so mọ̀ọ́dún yìí gẹ́gẹ́ àtàwásùlù mọ́dàbọ̀ àwọn àfáà lóríṣiríṣi lórí ẹ̀ bẹ̀tí gbọ́dọ̀ ṣe ta fárúkù ti ń bẹ láàrin ìkẹ́kẹ́ tí wọ́n pè ní alistigaza àti alistiana àti àtàwásùlù. sẹ́yìn alistigaza àtàwáwò ló gàtà ń gẹ̀ ọ̀ní pé ká ṣe tọ́lábù gáwò ká sá dàmídàmí ẹgbàmí ẹ ṣàánú mi ẹgbàmí ẹ ṣàánú mi tí wọ́n pè ní istigaza nù istiana ẹ̀ ràn mí lọ́wọ́ jáde débi tí à ń lọ yìí. Istigaza òun ní pé kí ẹja nu kòtò ó ní ẹgbà mí ẹsàánù mi ẹyọ mí ẹgbà mí yẹsẹ̀gì níwọ ẹni tí ó là níwọ ẹni tí ó ṣe kíni tí ó dà Istigaza nìyẹn. Isti'ana ní pé bí afọ́jú tí ò rí náà fárúkù ti bẹ láàrin wọn àwọn kan ní oṣù fárúkù láàrin Isti'ana àti Istigaza àwọn kan ní fárúkù bàtí ìtù mẹ́mbẹ́ nípa Istigaza kò ní ìṣẹ̀lẹ̀ àfàsùkò ìlú gbogbo Isti'ana ní ìṣẹ̀lẹ̀ lásìkò tí ìbá ṣe àsìkò ilé gbogbo náà wípé afọ́jú tí òyìn náà ní ṣe dáàbò fún mi ló ọ̀ọ́kàn kò sí ìdáhùn tòkè tó fi ní ẹmú òde Isti'ana nìyẹn. méjèèjì wá pín sí méjì al-Istigaza bima yakdiru alayhi al-makhluq Istigazatul makhluqi bima yakdiru alayhi al-makhluqun òun ní pé kí n sá dànù wá báyìí lórí nǹkan tẹ́ ẹ lágbára àti ṣe mo já sí kòtò nísìnyí èèyàn ẹ̀dá náà lágbára àti yọ̀yàn nù kòtò iná ń jó nísìnyí ẹlẹ́kùn ẹ̀ṣẹ̀ àánú ẹ̀dá wa aládùúgbò ẹ̀dá wa ẹ wá bá wa bu omi tí yóò paná ẹ bá wa pé paná ẹ bá wa ṣe kankan Istigaza náà ni ìyẹn náà ẹ lágbára àti ṣe abẹ́ lágbára àti ṣe Istigazatul makhluqi bima yakdiru alayhi al-makhluq ẹ̀yìn àtẹ̀yẹ ń jà ẹ̀dàpọ̀ ẹgbà mí ìyá ilé àti jẹ́ wà láwà bóyá wọn ẹ̀ ti dùn mí díẹ̀ ìyá ilé àti jẹ́ wà láwà yẹ Istigaza ni òun náà ṣe yẹ kí má yẹ kí wà léyìí al-makhluq. àmọ́ àti Istigaza ń jẹ́ ẹgbà mí mo fẹ́ da lásìkí láyé ẹgbà mí èmi náà fẹ́ di èèyàn mo fẹ́ dé ipò láyé láyé kí wà léyìí al-makhluq. kẹ̀tìkẹ̀tì báwọn. الفرق بين ما يقدر عليه المخلوق وما لا يقدر عليه المخلوق òun ní pé ntọ́mi ènìyàn lè ṣe lẹ́ẹ̀kan náà báyìí ntọ́mi ènìyàn lè ṣe kí ni tó lè ṣe lẹ́ẹ̀kan náà báyìí àti ntọ́mi ènìyàn ò láǹfààní àti ṣe fún yàrá rárá ọmọ ènìyàn ò láǹfààní àti sọ̀rọ̀ ẹ̀dọ́ onímọ̀ Ọlọ́run ní sọ̀rọ̀ bí onímọ̀ Ọlọ́run ní sọ̀rọ̀ bí alájùkọ ọmọ ènìyàn lè fún yàn lówó yẹn lè ṣe Istigaza pé ebi pa ní ẹkún lówó Istigaza bí má ìdílù alẹ́ ìmàkúlùkù àmọ́ mo fẹ́ dé yẹn náà mo fẹ́ dolówó mo fẹ́ di kẹ́ kọ́ sínú kádàrá mi bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ṣàánú mi o ẹ̀yin ya ayé o mo fẹ́ kẹ́ ṣe kíní kan o bí má láyé kìdúrú alẹ́ yóò gbà kúrò bóòlù àbúrò ṣe ní ṣe mí o ẹ̀yin ya kíní kan o ẹ̀yin tẹ́ di kíní kan o gbogbo yẹn láyé kìdúrú alẹ́ yìí àlùmọ̀kàlù